Ẹ káàbọ̀ sí agbọ́nrin yìí. Nínú fídíò yìí, wọ́n máa ṣàlàyé bó ṣe lè lo R programming láti analyze data láti ti ṣe statistical analysis ní èdè Yorùbá. Ẹ jókòó fẹ̀yìntì kí ẹ máa bá mi ká lọ. Nínú àwọn fídíò tí mo ti ṣe kọjá, ó rí i pé mo ṣàlàyé bó ṣe lè lo chi-square, t-test àti correlation test, bó ṣe lè ṣe é pẹ̀lú ọwọ́ rẹ, bó ṣe lè lo ẹ̀rọ ìṣirò àti ẹ̀rọ Excel. Ṣùgbọ́n R eléyìí tí màá máa ṣàlàyé lónìí, ó rọrùn púpọ̀, kódà ó rọrùn ju ẹ̀rọ Excel lọ, ju SPSS lọ pẹ̀lú Stata, SAS àbí àwọn ẹ̀rọ tí wọ́n fi máa ń ṣe statistical analysis. Gbọ́, ǹjẹ́ o mọ̀ pé ọ̀fẹ́ ni R? Ǹjẹ́ o mọ̀ pé ìfàsí ni pẹ̀lú? O ò bùkátà láti san owó kí o tó lò ó. Ìfà ni o, wàláhì ìfà rẹpẹtẹ. Kódà R yááyì púpọ̀. Àbí wọ́n rò pé torí pé mo ní ìfà ni pé ó lè fọ́ ọ lápò ya? Rárá o, ọ̀rọ̀ R kò rí bẹ́ẹ̀. Ìdí ni wípé bó ṣe jẹ́ ìfà tó, ó wúlò lọ́pọ̀lọpọ̀ ju àwọn mìíràn eléyìí tó ń sanwó lọ. A já sí pé ìfà eléyìí ó máa ń kún àpò ni o, kì í fani lápò ya. R wúlò púpọ̀. Kódà R wúlò débi wípé àwọn ènìyàn sílé kúrò láti máa lo àwọn ẹ̀rọ mìíràn gẹ́gẹ́ bí SPSS, SAS àti àwọn ẹ̀rọ tí wọ́n fi máa ń ṣe analysis. Wọ́n sí lọ láti máa lo R. R yááyì púpọ̀. R jẹ́ programming language tí a máa ń fi ṣe analysis. Àbọ̀ ń wò pé torí pé mo ti dárúkọ programming pé bóyá tí ó le ni? Rárá o, kò le, kódà ó rọ̀ ju ẹ̀kọ́ lọ. Àǹfààní wà púpọ̀ nínú lílo kóòdù láti fi ṣe analysis rẹ. Ó rí i pé bí mo ṣe dárúkọ programming, a já sí pé kóòdù la máa lò. Nínú àwọn ọlọ́kan-ò-jọ̀kan àǹfààní eléyìí tó wà fún un, òun náà ni pé kóòdù máa ń jẹ́ àlòtúnlò. Èyí tí mo gbà lérò pẹ̀lú àlòtúnlò ni wípé tó o bá kọ kóòdù kan, o tún lè lò ó nígbà mìíràn. Kódà bó o kọ kóòdù kan nílùú Ìṣẹ́yìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bó o bá lọ sílùú òyìnbó, o tún lè lò ó, o lè gbé e lọ. Kóòdù tún jẹ́ ohun tí o lè lò nígbàkúùgbà tó bá wù ọ́. O lè kọ kóòdù kan ní ọdún mẹ́wàá sẹ́yìn kó o tún lò ó lásìkò yìí, níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé o kọ ọ́ yékéyéké. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí o bá fẹ́ mọ̀ bóyá ìyàtọ̀ wà àbí kò sí láàrin ikọ̀ akọ àti ikọ̀ abo tí a mọ̀ sí male àti female tí wọ́n ń ṣe ìdánwò WAEC, bóyá ní ọdún mẹ́wàá sẹ́yìn tàbí àwọn eléyìí tí èsì ìdánwò wọn ṣẹ̀ṣẹ̀ jáde, o tún lè lo kóòdù tí o kọ ní ọdún mẹ́wàá sẹ́yìn kó o sì tún lò ní àkókò tá a wà yìí. R yááyì púpọ̀. Kódà nínú àwọn àǹfààní mìíràn eléyìí tí ó wà fún R, òun náà ni pé R jẹ́ open source, tó jẹ́ pé àwọn library oríṣiríṣi tí o fi lè mọ ṣiṣẹ́ ọ̀fẹ́ ni o. Kódà wọ́n lé ní ẹgbẹ̀rún, o ò bùkátà láti sanwó rárá. Àwọn library yìí gẹ́gẹ́ bí dplyr, tidyverse, ggplot, eléyìí tí màá máa ṣàlàyé, ọ̀fẹ́ ni wọ́n, o sì lè lò wọ́n láì jẹ́ pé o sanwó rárá. Nínú àwọn àǹfààní mìíràn, òun náà ni pé a tún máa gbé àwòrán jáde lọ́nà tí ó gbà rẹwà ju àwọn irinṣẹ́ mìíràn lọ. Ọ̀nà tó jẹ́ pé tó o bá rí àwòrán, o lè fẹ́ mọ fahọ́n la. R yááyì púpọ̀. Jẹ́ kí n tó parí fídíò yìí, jẹ́ kí n fún ọ ní ìtọ́wò ráńpẹ́ kó o lè mọ̀ pé ó rọrùn láti lò. Ó rí i pé tó o bá wo ojú máwòrán mi, ó rí i pé mo ní data, mo ní àwọn variable tí a mọ̀ sí ikọ̀, mo ní name, orúkọ, ikọ̀ orúkọ, mo dẹ̀ ní ikọ̀ bóyá akọ ń bá abo, mo dẹ̀ ní ọjọ́ orí tí a mọ̀ sí age àti gíga. Má gbàgbé ikọ̀ méjì alákọ̀ọ́kọ́ yìí, so name àti sex, a ní wọ́n máa jẹ́ ikọ̀ categorical, ikọ̀ ọlọ́rọ̀. Orí méjì eléyìí tó kẹ́yìn, a ní yóò máa jẹ́ ikọ̀ olóǹkà tí a mọ̀ sí numerical.
So ká pé mo fẹ́ lo arú, mo fẹ́ sáré ṣe é fún ọ kó lè mọ̀ pé ó rọrùn púpọ̀ láti ṣe. Òun náà ni pé tí n bá open arú mi, ká pé mo fẹ́ wo arú, mo fẹ́ fi wò ó bóyá àwọn ìdọ́gba àbí àwọn àjọṣe ló wà láàrin nǹkan, mo lè sáré lò ó kódà láàrin ìṣẹ́jú kan ni láì dára mi láàmú. Ó yá, jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́. Bóyá mo gbé data mi, ó rí pé data mi nìí, mo bá gbé e wọlé, jẹ́ ká gbé e wọlé. Ó rí bí mo ṣe gbé e wọlé tán, ó rí pé mo ti gbé e wọlé. Tó bá wo ẹ̀gbẹ́ yìí, ó rí pé àwọn data náà ni o. Àwọn orúkọ, ikọ̀ orúkọ, Onígàfárì, Mariam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So akọ́ńbàgbò, ó dẹ̀ ní ọjọ́ orí wọn àti kíni o, àti n tí a mọ̀ sí bí ọ̀kọ̀ọ̀kan wọn ṣe ga sí. So ká pé mo fẹ́ lo data yìí, ó rí pé text ni, màá attach ẹ̀, màá gbé sí, òun ni pé mo lè ṣe kíni o, mo lè mọ lò ó nígbàkúgbà tí mo bá fẹ́ lò ó. Ó rí pé tó bá tún wò lẹ́ẹ̀kan sí, mo ní ikọ̀ name, sex, age àti height. Ká pé mo fẹ́ wá average, so eléyìí tí à ń pè ní kíni o, kí nǹkan wà láàrin gbùngbùn. So ká pé mo fẹ́ wá ti age, òun ni pé kò le rárá, tí n bá tẹ min age, ó rí tí ó gbé wá fún mi. So ó ti rí, ó rí pé láì jatare nínú, ó gbé answer wá fún mi lẹ́ẹ̀kan náà ni. Bó ni tí n bá fẹ́ wá media ńkọ́? Òun náà ni, ó gbé media, media òun náà ni a mọ̀ sí function. Function òun náà la tá a fi mọ́ ṣe kíni o, tá a fi mọ́ wá n tá a fẹ́ fi wá. Ó wá gbé object, object rẹ ni ikọ̀ tí a mọ̀ sí variable. Ó rí pé nísìnyí media age la fẹ́ wà. Ó rí pé tó bá tẹ̀ sí i, ó ti rí, òun náà gbé 19 wá o, òun náà gbé 19 wá o. Kódà ó tún lè fi ya histogram pẹ̀lú, òun náà ò le rárá. Tó bá fẹ́ ya histogram, function tó lò ní òun náà ni hist. Ó rí pé tí n bá tẹ̀ sí i, tí n bá ya histogram, tí mo gbé object mi, ikọ̀ mi, tí mo fi ṣe kíni o, age, ó rí pé yóò gbàwòrán wá. Ǹjẹ́ o ti ráwòrán? Ó rí pé kò pẹ́ rárá, ó sì ṣe é láàrin ká ṣe kíni o, láàrin ká dijú kálà. Nínú àwọn ìwúlò rẹ̀ náà ni pé ká pé mo fẹ́ wá bóyá àjọṣe eléyìí tó yanrantí wà láàrin ọjọ́ orí àti gíga tí a mọ̀ sí age àti height. Òun náà ò le rárá. Má gbàgbé, torí pé wọ́n ti jẹ́ ikọ̀ olóǹkà méjì, kí mo lọ́ mọ lò pẹ̀lú fídíò tí mo ti ṣe kọjá. Ó rí pé mo lọ́ mọ lò kíni o, n tí a mọ̀ sí correlation test. Ó yá já lò. Ó rí pé tó bá fẹ́ lo correlation test rẹ, so ó rí pé òun náà ò le rárá. Tó bá ti tẹ function correlation test, ó rí pé tó kàn tẹ ikọ̀ alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí age àti ikọ̀ ẹlẹ́ẹ̀kejì tí a mọ̀ sí height. Tó bá ti tẹ bọ́tíìnì yìí, ó rí pé yóò gbé wá. Ó rí pé a ní correlation test wa, eléyìí tí ń sọ pé kíni o, positive correlation òun la ní. Ó rí pé tó bá wò pẹ̀lú, tó bá wo p-value rẹ, a ní tó jẹ́ pé ó jẹ́ kíni o, ó kéré sí 0.05. Má dẹ̀ gbàgbé àlàyé tí mo ṣe fún ọ pé tí p-value rẹ bá ti kéré sí 0.05, a já sí pé ó máa ṣe kíni o, ó máa gbá null hypothesis rẹ dànù. A já sí pé ìyàtọ̀ àbí àjọṣe tó yanrantí ó ń bẹ láàrin kíni o, láàrin ọjọ́ orí tàbí gíga. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, mò ń gbà ọ́ níyànjú láti jókòó. Gbogbo àwọn àlàyé eléyìí òun ni màá máa ṣe nínú fídíò tó ń bọ̀. Nínú àwọn fídíò tó ń bọ̀, màá kọ́ bó ṣe lè gbé arú lọ́fẹ̀ẹ́ sí orí kọ̀ǹpútà rẹ, bó ṣe lè dáńlódù R Studio náà pẹ̀lú, bó ṣe lè ṣe data analysis, bó ṣe lè ṣe data manipulation, bóyá o fẹ́ pa data kan rẹ́ àbí o fẹ́ gbé kan wọlé ni, tàbí bó ṣe lè gbé àwòrán eléyìí tó rẹwà wá. Ǹjẹ́ kí n tó parí fídíò yìí, tó bá fẹ́ mọ gbádùn bí àwọn fídíò òun bó ṣe rẹwà tó àtàwọn àlàyé òun lẹ́kùnrẹ́rẹ́, mò ń gbà ọ́ níyànjú láti subscribe sí orí ìkànnì mi títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.